láyọ̀ o online radio tí gbogbo ayé ń gbọ́ ohùn ẹnu Yorùbá ní tiwa ọ̀dọ́mọdé pẹ̀lágbà lọ́kùnrin pẹ̀lóbìnrin onílé tàlejò láyọ̀ online radio tuntun tó ṣẹ́yọ ohùn ẹnu Yorùbá ní tiwa káṣà Yorùbá má ṣe dì mẹ́rí kéde Yorùbá má dùn àbí ẹ̀yìn tẹ́kùn fi sọ ní láyọ̀ ṣe wá sáyé àwọn ètò wa lọ́lọ́kan òòjọ́kan láyọ̀ Ezra ẹ̀kú àjálẹ̀ ojúmọ́ ire fàájì òpin ọ̀sẹ̀ gbàgede àṣàmẹ́ ní ibẹ̀ tó dúró sọ̀hún òwe lẹ́sìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ kọ́rọ̀ lẹ́sìn òwe kọ́rọ̀ bá sọnù mo jáde bẹ́ẹ̀ mọ̀ òwe làwọn bàbá wa bí wa láyọ̀ online radio Abuja ìkànnì orí ẹ̀rọ ayélujára tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ máa gbọ́ ẹ máa wò ó láyọ̀ ayọ̀ ní tọmọ Ọlọ́run. Ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ sí orí òkun ó sì gbé e kalẹ̀ lórí àwọn ìṣàn omi ta ni yóò gun orí òkè Olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọ inú ilé wa ta ni ọba ògo yìí Olúwa tí ó le tí ó sì lágbára Olúwa tí ó lágbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà àní kí ẹ gbé wọn sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọ inú ilé wa ta ni ọba ògo yìí Olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògo. Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghairi maghdubi alaihim waladdallin. Amen. Ihdina siratal mustaqim. Ọlọ́run ọba mi ọba afinimọ̀nà mo tún dé lórí ètò lónìí wá fi mí mọ̀nà ọba ńlá adẹ́dà àṣẹ̀dá ọba oníbúọrẹ ibi tó bá wẹ̀ fúùfù lẹ̀lẹ̀ kó máa gbá tí òro ǹṣó tó bá balẹ̀ tán ẹgbẹ́ ẹyẹ oko kì í ṣe adíá fún Ọ̀rúnmìlà bàbá kò mú ṣẹ̀kẹ̀tẹ́ bàbá kò níyè nínú mọ́ Ifá wa mú gbá ọtí kan ìyẹ̀dú wá là kóróróró ìyẹ̀dú là kàràràràrà ọ̀bàrà ni kò sí Ifá máma kó mi níyè tèmi lọ ọ̀bàrà ni kò sí. Èyí náà ni wọ́n fi máa kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò láyọ̀ Ezra pẹ̀lú ọmọọba Olúfẹ́mi Ìdòwú Adélékè Ọ̀rọ̀fẹ́mi lórí ìkànnì orí ẹ̀rọ ayélujára ní láyọ̀ online radio tá a kalẹ̀ sílùú Àbújá. Màá máa wí pé èmi ni áńgẹ́lì láàrin Kìrìsìtẹ́nì màláìkà láàrin Mùsùlùmí ọ̀pẹ̀lẹ̀ láwùjọ àwọn olúwo ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ the one and only Aishif Boba Nowhere of Yorùbá land. Mo ń bọ̀ ẹ jẹ́ kí n yà sápá àbí yìí ná. Odupa baba o,
ó ń wọ̀ mí lákínyẹmí ara ó dẹ̀ ń sẹ̀rìmọ̀dòdò lára mi dáadáa. Bàmí Ọláyínká Joel ọmọ Ayéfẹ́lẹ́. Bàbá àbẹ́ta Everlasting Grace lélẹ́yìí. Ẹ káàbọ̀ sórí ètò yìí, alàgbà Adéníyì Adéọlá Akínbọ̀, alàgbà Sulaiman Razak Big Daddy, Láyọ̀láwá Ezra, òun lètò tẹ̀ ń wò tẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ Láyọ̀láwá online radio. Ọmọ òní gọ̀gọ̀gọ̀ kó má mọ̀lé bàbá tó bí lọ́mọ. Ọmọọba Olúfẹ́mi Ìdòwú Adélékè ló kọ mi. Ọ̀rọ̀ Fẹ́mi làwọn èèyàn ń pè mí. Màá máa pè mí lára Ọ̀yọ́mù kọ ìbà ọgọ́rọ̀ mù. Yàrí ọlá tó fi mọ́yọ̀hùn mí gbé. Ọ̀yọ́ ń lódùn ní bàbá òrèlé mọ́. Èélá tiri ni láfi kó ikàn tiri ikàn wẹ̀wù ẹ̀jẹ̀. Ẹ̀bìtì tiri ẹ̀bìtì péku. Ìwọ̀ tiri ó pẹja. Ikàn tiri wo lóko lójú. Òkè ní kó tiri kó má wò ó. Báwọn màjèṣín tí wọ́n bá ń báwọn àgbàlagbà jẹun lójúde Ọ̀yọ́ títiri báyìí náà ni wọ́n máa ń tiri. Ìdà tiri wakọ̀. Bẹ́ẹ̀ bá ti ń wọlé sórí ètò yìí, ẹ máa comment kẹ́ ẹ dẹ̀ máa share program yìí. Ẹ pín ká ẹ tàn án kálẹ̀. Mo kí yín ẹ kú dédé àsìkò yìí sà. Bàmí Òjó Samuel Ṣẹ́gun wọ́n ní hello sir, more grace, amen, thank you so very much sir. Àní Jésù ṣeun tuntun láyé mi kò dáwọ́ dúró. Àánú ńlá ni mo rí ìgbà. Òun àwọn ohun tuntun tí Jésù mi ṣe fún mi tó bá ṣe wọ̀ ní wàá. Bàmí Òjó Samuel, Prophet Baba confirm. Thank you sir. Wọ́n ní greet you sir. Hallelujah Bàmí, hallelujah dáadáa sir. Baba Prophet Òjó Samuel, Prophet Òjó Samuel, wọ́n ní well done sir, more anointing, thank you very much sir. Baba Prophet Òjó Samuel Ṣẹ́gun wọ́n ní àwọn ti pín prógámù yìí, àwọn ti láìkì, àwọn ti ń pín tiwọn. Ẹ̀yin náà ẹ máa pín bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ètò yìí. Ẹ máa pín bí Bàmí Prophet Òjó Samuel Olúwaṣẹ́gun bí wọ́n ṣe ń pín. Ẹ̀yin náà ẹ máa pín. Ọwọ́ tẹ́ ẹ fi ń pín ètò yìí àkàndùn ò ní mú ọwọ́ náà. Ẹ sì ní fọwọ́ ọ̀hún gbọmọ sí pẹ̀lú ògo Ọlọ́run. Gẹ́gẹ́ bí agbowó lọ́wọ́ mi kí ló dé? Ọ̀ṣun tuntun láyé
orí àkọ́tún ètò ọ̀hún náà ni mo kalẹ̀ sí lọ́jọ́ tòní. káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́ má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́ má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́ má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́. Láyọ̀láwá Ezra torí wípé kí ni ayọ̀ ní tọmọ Ọlọ́run ẹwẹ́ ni tó sì lù ìdùnnú yín ayọ̀ ọtí yín òun níṣẹ́ tèmi nílé iṣẹ́ Láyọ̀láwá online radio tí aṣọ rẹ̀ tún yà lẹ́yìn àní kí ayọ̀ kó máa jẹ́ tiwa láéláé. káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́ bàbá má jẹ́ káyé orí Ọlọ́run ọba mi òun ló ń pín ayọ̀ bẹ́ẹ̀ sí mi mọ́. ayọ̀ òun ìdùnnú Elédùmarè ọba tó ń pín ayọ̀ yìí kò wá ní wọ́n lọ́ọ̀dẹ̀ nìkankan wa. má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́ má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́ má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́ ẹwẹ́ ni tó sì lù tí aṣọ rẹ̀ tún yà lẹ́yìn má jẹ́ abala tá a pè ní pẹpẹ ọgbọ́n lórí ètò yìí sọ bẹ́ẹ̀ sí mi mọ́. ẹ ti mọ bá a ṣe ń ṣe ẹ ti mọ̀ pé lẹ́yìn ìfáàrà àkọ́kọ́ tá a fi ń wọlé àwọn ẹ̀dọ̀kí èdè ẹ̀dọ̀kí ọ̀rọ̀ má jẹ́ káyé àtàwọn ọ̀rọ̀ ìyànjú sọ bẹ́ẹ̀ sí mi mọ́. lẹ́yìn ìyẹn abala tó máa kàn òun náà labala tá a pè ní pẹpẹ ọgbọ́n. má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí torí prógáàmù yìí kì í ṣe wípé kákàn gbọ́ ká fi dárayá lásán nìkan ni mi mọ́. ètò táwọn èèyàn máa ń gbọ́ tí wọ́n máa ń rí ọgbọ́n kan àbí méjì kọ́ ńbẹ̀ ni jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí ètò tá a fi ń ṣàlàyé ayé mi mọ́. Olúwa má jẹ́ káyé tá a fi ń ṣàlàyé bá a ṣe lè rìn ọ̀nà tá a lè gbà rìn nílé ayé tá a ní kọsẹ̀ nínú ayé tá a sì ní rí ìbínú Elédùmarè ọba tó bá dọjọ́ kẹ́yìn. bẹ́ẹ̀ sí mi mọ́. ẹwẹ́ ni tó sì lù tí bàtà rẹ̀ tún gẹ̀gùn. nítorí wípé ìwé mímọ́ sọ wípé inú fún oúnjẹ oúnjẹ fún inú má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́. àti pé ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún má jẹ́ káyé sọ àkókò bíbí ni àti àkókò kíkú sí mi mọ́. má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí oúnjẹ fún inú inú fún oúnjẹ ọjọ́ kan gbogbo rẹ̀ ó dópin mi mọ́. má jẹ́ léyìí tó túmọ̀ sí wípé gbogbo ohun tóhùn ká máa kojú àbí gbogbo ohun tóhùn kó máa kò wá lójú nínú ayé tá a wà yìí ká mọ̀ wípé fúngbà díẹ̀ ni torí wípé àti ìṣòro àti àwa tá à ń kojú ìṣòro gbogbo wa láàjọ dópin ńjọ́ kan. sọ bẹ́ẹ̀ sí mi mọ́. má jẹ́ káyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́. nítorí wípé a ti kọ sílẹ̀ fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan ẹwẹ́ ni tó sì lù tí bàtà ìwé mímọ́ sì sọ wípé lẹ́yìn ikú ìdájọ́ ni. gẹ̀gùn bá má jẹ́ káyé sọ irú ìdájọ́ wo ni wọ́n máa gbà lẹ́yìn tó o bá lo ayé tá ń lò lọ́wọ́ èyí tán ayé èyí tó jẹ́ eternal life eternal rest will you rest after the judgment day? ǹjẹ́ ẹ̀yin máa sinmi pẹ̀lú iṣẹ́ ọwọ́ yín pẹ̀lú ìwà tí ẹ̀yin hù ṣé bẹ́ẹ̀ ṣe ń lo ayé àti ọwọ́ tẹ́ fi ń lo ayé lọ́wọ́ yìí ṣé tó bá dọjọ́ kẹ́yìn ilé tí a pè ní ilé ìkẹyìn ilé ìsinmi yìí ǹjẹ́ tẹ̀yin bá débẹ̀ ṣẹ́yìn máa rí ibi sinmi sí. sí mi mọ́. torí pé ilé ayé ni a ti máa ṣiṣẹ́ ọ̀run Chineke, 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 Chineke mere mma imela. ẹ máa láìkí prógáàmù yìí ẹ kọ́mẹ̀ǹtì tẹ́ ẹ bá ti ń wọlé ká mọ̀ pé ẹ ti wọlé ẹ dẹ̀ máa ṣí ẹ̀. Ekele dịrị torí wípé kì í ṣe ètò téèyàn lè máa dáwò àbí ètò téèyàn lè máa dágbọ́. imela. Chineke, ètò Láyọ̀láwá Ezra pẹ̀lú ọmọọba Olúfẹ́mi Ọ̀rọ̀fẹ́mi ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye gbáà ni. eme mma imela. Ekele dịrị imela. Aka mara mma, aka mara mma, aka mara mma, aka mara mma, aka mara mma ka m ga-akụrụ Chineke m. Aka mara mma, aka mara mma ka m ga-akụrụ Chineke ẹ jẹ́ ká rántí ọ̀rọ̀ ọba Sólómọ́nì lọ́jọ́ kẹyìn ayé rẹ̀ m. ó ní òun wá ọgbọ́n òun rí ọgbọ́n òun wá mọ̀ òun kò mọ̀ Aka mara mma, ohun tójú ń fẹ́ òun fi fojú ohun tọkàn ń fẹ́ òun ò fi dùn ún ó lóun ṣe adágún òun ṣomi òun kó wúrà àti fàdákà lọ́jọ́ jìnnàjìnnà aka mara ó ní ṣùgbọ́n ní ìgbà kẹyìn àti wá òun wò ó òun rí i wípé gbogbo ẹ̀ asán lásán àti ìmúlẹ̀mófo ni. aka mara mma ka m ga-akụrụ Chineke m. Aka mara mma ka m ga-akụrụ ǹjẹ́ kí ni yóò jẹ́ èrè rẹ bó bá dọjọ́ kẹyìn? Chineke m. Buhara ya nka mma, olúwa ló ní kí n béèrè lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ o. buhara ya àwọn ọ̀run ni wọ́n ní kí n máa bí ọ́. buhara ya nka ye, buhara ya nka mma, buhara ya nka mma, buhara ya nka mma. Egwu mara mma ka m ga
everlasting grace lélẹ́yìí tẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí látẹnu bàmí ọláyínká joel ọmọ ayéfẹ́lẹ́ ọjà bàbá àbẹ́ta. aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ fresh fm tó wà jákèjádò gbogbo nàìjíríà. bàbá mo gbàdúrà fún orí ọ̀fẹ́ ìtẹ̀síwájú pẹ̀lú àṣẹ ọlọ́run. iwájú iwájú lọ̀pá ẹ̀bìtì yìí máa ń ré sí o. ẹni ó ga ò ní wálẹ̀ nígbà kọ̀ọ̀kan. gbogbo àwa tá ń gbàdúrà gbéga kọlọ́run ọba ọlọ́jọ́ òní kó máa ṣe kó ṣílẹ̀kùn ìgbéga òun sílẹ̀ fún gbogbo wa. bàmí wọlé Táíwò ẹ káàbọ̀ sórí ètò yìí sà. iṣẹ́ tẹ́lẹ̀dá mi rán mi àjẹ́yìí ni wọ́n jẹ. alàgbà awóbífá Jamiu comrade Jamiu awóbífá comrade Jamiu awóbífá Babátúndé ẹ káàbọ̀ sórí ètò yìí sà. coordinator àgbájọwọ́ rehabilitation ìtẹ̀síwájú pẹ̀lú ògo Elédùmarè ọba. a ní ṣàṣetì lórí gbogbo ohun tá a dáwọ́lé lórí gbogbo ohun tá a gbé léwọ̀. torí ìran èéfín ní mọ́ kú sójú ọ̀nà àwa ò ní kú sójú ọ̀nà bí èéfín. a gbé ẹrù wa délẹ̀ ìlérí dandan ni. torí wípé bí wakọ̀wakọ̀ bá ń wakọ̀ bó ṣe wù kí ọ̀nà ó jì tó èbúté òun náà òun ni ọkọ̀ ní ò ti lọ gúnlẹ̀ òun. èbúté òun ni wọ́n olóyìnbó ń pè ní bus stop. a ní kú sọ́nà bí èéfín. ẹ máa share prógámù yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé. ẹ pín ká ẹ jẹ́ kó délé kó dóko. ìkéde pàtàkì gbogbo ènìyàn. ẹ káàbọ̀ sórí ètò yìí bá mi. comrade Ayọ̀túndé Àkànbí Ọ̀jẹ̀dìran. ẹ máa pín ètò yìí sà. ẹ pín kálẹ̀. ẹ jẹ́ kó délé kó dóko. nípa ìfẹ́ olùgbàlà kò lè sí nǹkan. iṣẹ́ tẹ́lẹ̀ dá mìíràn mi. bàmí comrade Ayọ̀túndé Àkànbí wọ́n ní ẹ kú ètò. àjẹyè ni mo jẹ́. iṣẹ́ tolùgbàlà rán mi. àjẹyè ni mo jẹ́.
Olúfẹ́mi Ọ̀rọ̀fẹ́mi has come again with his philosophical songs again. Àti àwọn ọmọ bàbá ni o máa bẹ̀rẹ̀ sí sọ. Ẹ̀dá ló ń sáré kájọ sí pé láti fi ṣàǹfẹ́ lọ́wọ́ ẹgbẹ́ tó máa ń rẹ̀. ọ̀rọ̀ ilé ayé lọ́wọ́ orí máa ní ọ̀rọ̀ dúnìyàn ọ̀rọ̀ ilé ayé lọ́wọ́ orí máa ní ọ̀rọ̀ ilé ayé lọ́wọ́ orí máa ní ọ̀rọ̀ dúnìyàn ọ̀rọ̀ ilé ayé lọ́wọ́ orí máa ní. lórí ètò yìí lónìí bí délé kékeré lábala tá a pè ní pẹpẹ ọgbọ́n síkè kọ́ńtrólà kí là á mọ̀ gbéyẹ̀wò kí là á mọ̀ tù ọ̀rọ̀ fẹ́ mo ta ẹ̀fẹ́ ohun tí màá máa sọ̀rọ̀ ń pa ẹ̀ mo kó gbàgbó Yorùbá mo ń kó máa wọ̀n dọ́mọdé òun náà ni mo pè ní ọjọ́ ọlọ́jọ́ bó ṣe bí àwọn àgbà ọjọ́ orí òní jẹ́ yẹ́n ṣe nàlànà láì irọ́ ni. ọjọ́ ọlọ́jọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ọjọ́ ọlọ́jọ́ kí ni jẹ́ ọjọ́ ọlọ́jọ́ gan ọjọ́ kan ń bẹ tí wọ́n máa ṣe ọdún ẹ̀ nífẹ̀ẹ́ òòyè lágbo níbi tójúmọ́ ti mọ́ wálé ayé wọ́n máa ń pe ọjọ́ náà ní ọjọ́ ọdún ọlọ́jọ́ ṣùgbọ́n kì í ṣe ọjọ́ ọlọ́jọ́ tèmi ń sọ nìyẹn ọjọ́ ọlọ́jọ́ tèmi ń sọ nípa rẹ̀ òun ni tẹ́ ẹ bá ń gbọ́ tí Yorùbá bá ń sọ wípé bóyá ènìyàn kan kú tí a ò sì retí wípé ó yẹ kí onítọ̀hún ó kú tẹ́lẹ̀ bóyá onítọ̀hún bóyá ọjọ́ orí rẹ̀ sì kéré àbí ikú rẹ̀ ó fẹ́ mú ọwọ́ kan pé ó kàn ràrìn fẹsẹ̀ sí kì í ṣe òun ló yẹ kí wọ́n pa tó bá fẹ́ mú un dání Yorùbá ìgbàgbọ́ Yorùbá ni wípé onítọ̀hún ó fi ọjọ́ ọlọ́jọ́ lọ ni ohun tí Yorùbá ń sọ ni wípé onítọ̀hún kì í ṣe ọjọ́ tó yẹ kó kú nìyẹn pé ikú oníkú òun lonítọ̀hún gbà kú Yorùbá wá sọ wípé Ọlọ́run má jẹ́ àfọjọ́ ọlọ́jọ́ lọ. ọ̀rọ̀ náà mi ò rí bẹ́ẹ̀ ọba tó fàgbà sílẹ̀ tó fẹ́ wé ní làákàyè. ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa ọjọ́ ọlọ́jọ́ ta ló fọjọ́ ọlọ́jọ́ lọ ta lèèyàn tó ní ọjọ́ gan ta ló yẹ kó kú ta ni kò yẹ kó kú tó wá jẹ́ wípé òun ni ikú gbẹ̀mí ẹ̀ mò ń bọ̀. òun kàbùrò ká kó rẹ́gbọ̀n ẹ̀ sílẹ̀ kó ráṣẹ́. ẹ máa share prógámù yìí o ẹ máa pín ẹ tàn kálẹ̀ lórí gbólóhùn yìí àwọn ẹ̀kọ́ kan wà tí mo fẹ́ kí gbogbo wa ó jọ kọ́ nígbà tí màá bá fi ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ mi délẹ̀ tí màá nà yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn nǹkan kan wà tí mo fẹ́ kí gbogbo wa ó jọ fi kẹ́kọ̀ọ́ lórí ètò yìí lórí àkọlé tí mo pè ní ọjọ́ ọlọ́jọ́. Ṣálọ lọ́hùn ìláì, yèsí lébi lè jọ́nà, ipò tó bá tó wá sí, yọ̀wọ́ ó jẹ bàbá lọ́hùn, àwẹ̀ bá kádàrá, torí kò dòrò òṣùwọ̀n, àwẹ̀ bá kádàrá, torí kò dòrò òṣùwọ̀n. Ọ̀rọ̀ lé ayé lọ́wọ́ orí máa ní, ọ̀rọ̀ dòní. orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè sí láti fi dá sí ètò yìí lónìí òun náà ni 07087653384 07087653384 nọ́mbà tẹ́ ẹ lè pè sí láti fi dá sí ètò lọ́jọ́ tòní nìyẹn. Ọ̀rọ̀ lé ayé lọ́wọ́ orí máa ní, ọ̀rọ̀ lé ayé lọ́wọ́ orí máa ní, ọ̀rọ̀ dòníyàn, ọ̀rọ̀ lé ayé lọ́wọ́ orí máa ní, bó bá ṣọ́dọ̀ mọ̀dé, má lè. nínú èdè lárúbáwá wọ́n ní kádàrá aláwù akànkádírí èyí tó túmọ̀ sí wípé àkọsílẹ̀ ẹ̀dá kò ní tàsé. Èlù àgbọ̀lá fún bá a ṣe wà nínú ayé yìí dèédé ohun tí oníkálùkù bá yàn dèédé àsìkò tó oníkálùkù bá yàn òun náà ló máa gbélé ayé bọ́jọ́ bá ti pé kò sí ìdádúró kan kò sí ìkọ̀sẹ̀ ẹni tí ikú bá kàn ikú òmù lọ ṣáá ni. fún ní làákàyè, jọ̀wọ́ ó jẹ pọ̀lé, bóyá látara ẹ̀ lọ́lọ́run yẹ. ohun tí máa mú kí Yorùbá nígbàgbọ́ wípé ẹni tó bá kú láìrò tẹ́lẹ̀ pé onítọ̀hún fọjọ́ ọlọ́jọ́ lọ ara ohun tó máa ń mú kí Yorùbá ó sọ bẹ́ẹ̀ ni wípé bóyá onítọ̀hún gbé iṣẹ́ kan lọ́wọ́ tó ṣe pàtàkì tó ń ṣiṣẹ́ ọ̀hún tó sì jẹ́ wípé kò tí ì báṣẹ́ ọ̀hún débì kan tó jẹ́ wípé iṣẹ́ ọ̀hún
ó sì máa jẹun tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa jàǹfààní ẹ̀ àbí kó jẹ́ wípé ìgbà táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbádùn onítọ̀hún gan ni ó wá fò ṣánlẹ̀ tó kú. wọn á ní onítọ̀hún fi ọjọ́ ọlọ́jọ́ lọ àbí kí wọ́n sọ wípé igi tó tọ́ kì í pẹ́ nígbó. ṣùgbọ́n síwájú ohun gbogbo ẹ jẹ́ kí n mú kinní kan dá gbogbo wa lójú. kò sí ẹni tí ń parí iṣẹ́ láyé o, kò sí béèyàn ṣe lè dàgbà tó lókè èèpẹ̀ tó máa parí gbogbo ohun tí Ọlọ́run ní àbí ohun tó fẹ́ ṣe, gbogbo ohun tó hùn lọ́kàn pé òun fẹ́ ṣe tó máa sọ wípé òun parí ẹ̀. kò sẹ́ni tí ń parí iṣẹ́. téèyàn bá ti jẹ́ ìwọ̀nba tọ́lọ́run sọ wípé èèyàn máa jẹ́ níwọ̀nba ìgbà téèyàn máa lò láyé, tó bá ti kúrò ńbẹ̀ ó ti kúrò nù. ayé sì máa tẹ̀síwájú torí wípé ká tó délé ayé aláyé ń ṣayé, ìgbà tá a débẹ̀ là ń bá wọn ṣayé. nígbà tá ò bá sí láyé mọ́ ayé ò tún kọ̀ntínú láti máa jayé ni o. àgbà kó tó fẹ́ fẹ́ni tó fẹ́ ẹni tó fẹ́ olóyàn ẹni tó láyàn ló ṣe lógo. orí kọ́ mọ lóye lórí wọn fẹ́ fọ́rẹ̀ ìjọba ló ṣe nálànà láì oníkóni lè jọba bí ó bá dé jọba. wọ́n ní jẹ́jẹ̀jẹ́ kánrin kése pápápá bó bá yá di páfe èyí tó bá hun ẹ̀dá ń bẹ̀ òun náà ni kò ṣe o. torí wípé béèyàn ò sí ayé a máa jáyé lọ, béèyàn sì tún ń bẹ lókè èèpẹ̀ ìyẹn ò ní káyé ó yí padà. náà ní jọ̀rẹ́ ọ̀gá tó bá gbé òwe àgbà ìwà àgbà ti wáyé. olóyìnbó ní do your best and leave the rest. pàfẹ́rì láàrin kò séèyàn kan tí ń parí iṣẹ́ láyé. ìwà èèyàn máa jẹ́ ìwọ̀nba tí Ọlọ́run kádàrá wípé èèyàn máa jẹ́, yóò sì kúrò ní dúníyàn ni. àwọn tí ó tún kù láyé wọ́n tún máa tẹ̀síwájú lórí iṣẹ́ ayé ni. ìwáyé. ọdún ọlọ́sàn ti dé ìsàlẹ̀ mọ̀ tí gbérédé Yorùbá dùn púpọ̀ lẹ́nu gbọ́ ọmọ Yorùbá ṣe ti gbọ́ ọkọ Yorùbá làgbédé. ọdún ọlọ́sàn lélẹ́yìí tẹ̀ ń gbọ́ yìí, ògo Yorùbá. ohun tí mò ń tú lórí ètò yìí, àkọlé ètò tòní òun náà ni mo pè ní ọjọ́ ọlọ́jọ́. mo ní kí ni ń jẹ́ ọjọ́ ọlọ́jọ́ gan-an? ta lẹni tó kú láì tọ́jọ́ tẹ́ ẹ ló fọjọ́ ọlọ́jọ́ lọ? ta lẹni tó kọ kádàrá onítọ̀hún tó fi mọ̀ wípé ọjọ́ ọkú onítọ̀hún ò tíì pé? tá a fi wá ń sọ wípé onítọ̀hún fi ọjọ́ ọlọ́jọ́ lọ. ẹ máa gbọ́, a kì í dìbò rọrùn, ẹni ikú bá pa ní lọ. àwọn àgbàlagbà wọ́n ní èmi rèé ìwọ rèé, ò ń béèrè lọ́wọ́ mi wípé bó lọ́run ṣe rí, ta ló ti débẹ̀ nínú gbogbo wa. ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa, eléyìí tí ń ṣe òkodoro ọ̀rọ̀ tá a bá ní tanra wa. kò sí ẹnìkan tó lè dá ọjọ́ ikú dúró. ẹgbẹgbẹ̀rún àdúrà kan kò sì lè stop ọjọ́ tá a ti kọ fún ẹ̀dá ènìyàn pé yóò filẹ̀ ṣaṣọbora. wọn ò kì í sì í fi ọjọ́ orí tó bí àsìkò ẹ̀dá kankan ẹ̀mí kankan tí Ọlọ́run ọba mi dá sáyé bó bá ti tó ẹlẹ́mìí ó gbà dandan ni o. yéyé wa lọ́dọ̀ àwọn àgbà àfòye sọ̀rọ̀ òye àtòwé pẹ̀lú ìtàn àṣà àtiṣe pẹ̀lú ìmọ̀ ìwà ìrẹ̀lẹ̀ pẹ̀lú. torí wípé kò sí bí ó ṣe wù kí ẹ̀dá ó lágbára tó, kó lówó, kó nípò àbí kó kàǹkà tó nínú ilé ayé tá a wà yìí, ẹ̀dá kankan ò ní àṣẹ lórí ẹ̀mí ara rẹ̀. amúra kó jọ ní lójú láfi mọ ọmọ Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí ò ní dọ̀la ló máa dá ẹgbẹ̀rún ọdún. ayé rojú ìlú ń tòrò. tá a bá ń kíra wa happy birthday, a máa sọ wípé igba ọdún ọjọ́ kan ni àbí igba ọdún ọdún kan ni. ìyẹn láyé ọjọ́ sí. ọ̀rọ̀ ẹ̀tàn lásán ni o. Olódùmarè ó dọ̀wọ́ yìí o. Yorùbá kò ní wọ́n mi àṣà àtiṣe kò ní parẹ́. Olódùmarè ó dọ̀wọ́ yìí. èmi ti rí ẹni tí ẹgbẹgbẹ̀tàlá èèyàn ẹgbẹgbẹ̀rún èèyàn
tí wọ́n ṣàdúrà fún lónìí àbí kí n sọ wípé lánàá tí wọ́n ṣàdúrà fún tí wọ́n kí happy birthday lánàá tí wọ́n ń sọ wípé 200 ọdún ọjọ́ kan ni tí wọ́n wá ń ṣe àdúrà oríṣiríṣi àwọn àdúrà ẹ̀mí gígùn fónítọ̀hún tílẹ̀ ò ní sì mọ́ tá a gbọ́ wípé onítọ̀hún ó ti jáde láyé ṣé ká sọ wípé àdúrà ẹ̀mí gígùn tí thousands of people tí wọ́n ṣe fónítọ̀hún ṣé ká sọ wípé ọlọ́run ọba ò gbọ́ ni. kì í ṣe wípé ọlọ́run ọba ò gbọ́ ẹ̀dá kankan ò lè dáṣẹ́ ọlọ́run dúró ni torí wípé àkọọ́lẹ̀ ẹ̀dá ò ní tàsé kádàrá aláwù akànkádírí bí mo ṣe wí lẹ́ẹ̀kan. a kì í sì í dìbò rọ̀rùn ẹni tí kú bá pa ní lọ. bí ẹ̀dá bá ń ṣe ohun tó tọ́ ohun tó sunwọ̀n nínú ilé ayé tá a wà yìí kò yẹ kí ẹ̀rù ikú kó máa bàyàn. ṣùgbọ́n sẹ́yìn ọ̀làjú ti dé ayédáyé ọ̀làjú wa ń fọ́ni lójú lámúrúdú odùlúwà àbàbà ọ̀rọ̀ mi hàn kí ló dé náà tẹ̀fí wò wá ẹ̀yìn àgbà ọmọ Yorùbá ẹwà oúnjẹ sí kó má lọ pé. Comrade Awobifa Jamiu Babatunde coordinator àgbájọ wọn ní ẹ kú ètò Ọlọ́run ló ń tò ó sà mo kí yín ẹ kú etí gbọ́ ẹ sì kú ojú wòran ẹ máa share prógáàmù yìí ẹ jẹ́ kó délé kó dóko. ẹjọ àwọn ònígbà. ohun tí mò ń túwò lórí ètò lónìí òun náà ni mo pè ní ọjọ́ ọlọ́jọ́ mo ní kí ni ń jẹ́ ọjọ́ ọlọ́jọ́ gan ta ló fọjọ́ ọlọ́jọ́ lọ ta lèèyàn tó yẹ kíkú pa tí kò pa tó jẹ́ wípé ẹni tí a rò wípé òun kọ́ ni ikú kàn òun ló wá kú tá a fi wá ń sọ wípé lágbájá ó fọjọ́ ọlọ́jọ́ lọ. ǹjẹ́ àwa la kọ kádàrá onítọ̀hún bí? ṣé àwa la kọ àkọọ́lẹ̀ ọjọ́ tí onítọ̀hún máa jáde láyé àbí àwa ń bẹ̀ nígbà tí onítọ̀hún pẹ̀lú Elédùmarè adẹ́dàá aṣẹ̀dá tí onítọ̀hún ń tọrọ kádàrá àti àyànmọ́ tó kúnlẹ̀ tó yàn pín níwájú ọba oníbúọrẹ ṣáà mọ àdéhùn ọjọ́ tí wọ́n ṣe fúnra wọn wípé yóò fi dúníyàn sílẹ̀. kò sí ohun tí ń jẹ́ wípé ẹnìkan fọjọ́ ọlọ́jọ́ lọ. tí n bá máa bá ọ̀rọ̀ mi délẹ̀ àlàyé mi máa yé yín dáadáa. èyí tí ẹ̀dá fi ń tọrọ ẹ̀mí gígùn láyé kò sí rẹ́mẹ́dì bẹ́ẹ̀ ni nítorí wípé pẹ̀lú òye mi àti ìrìn àjò ẹ̀mí tí mo bá Ọlọ́run rìn ó jẹ́ kí n mọ̀ wípé ọba mímọ́ jẹ́ ó yé mi wípé kò sí rẹ́mẹ́dì fún ọjọ́ tá a ti kọ sílẹ̀ fún ẹ̀dá kọ̀ọ̀kan pé ó máa jáde láyé. nítorí wípé ìwé ó wà nínú àkọsílẹ̀ nínú ìwé mímọ́ wípé a ti kọ sílẹ̀ fún ẹ̀dá kọ̀ọ̀kan láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn ikú ìdájọ́ sì ni. tó túmọ̀ sí wípé it is written wọ́n ti kọ iye ọjọ́ tí onítọ̀hún máa lò láyé iye ìwẹ̀ tẹ́ ẹ máa wẹ̀ iye omi tẹ́ ẹ máa mu iye ìrìn tẹ́ ẹ máa rìn iye oúnjẹ tẹ́ ẹ máa jẹ iye aṣọ tẹ́ ẹ máa wọ̀ iye ibi tẹ́ ẹ máa dé iye ìrìn àjò tẹ́ ẹ máa rìn láyé kọ́lọ́jọ́ tó dé ibi tẹ́ ẹ máa kú sí ó ti wà nínú àkọọ́lẹ̀ it is written Ọlọ́run ọba mi ti kọ ó sì ti dé tiẹ̀ á dẹ̀ ti sí ilé ẹ̀ kò sí ohun tí ń jẹ́ ọjọ́ ọlọ́jọ́. ohun tó máa ń ṣe okùnfà ẹ̀ tí Yorùbá fi nígbàgbọ́ wípé ọjọ́ ọlọ́jọ́ àbí lágbájá kò tí ì yẹ kó kú ẹyẹ bóyá nígbà mìíràn lè sọ wípé àfọwọ́fà òun ló ṣokùnfà ikú rẹ̀ àbí kí wọ́n sọ wípé ẹnìkan ló dẹ̀mí ẹ̀ légbodò táwa sọ wípé onítọ̀hún fọjọ́ ọlọ́jọ́ lọ kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ẹ̀mí tí Ọlọ́run ò fi lẹ̀ fẹ́ nìkan kò sí ẹ̀dá alààyè kan tó lè gbà nínú ayé. nínú ayé yìí náà ni láti rí tí wọ́n máa dojú ìbọkàn èèyàn kan pé àwọn fẹ́ pa o. tí ìbọn yìí sì máa ṣèṣì tó máa lọ bá ẹlòmíràn Ọlọ́run á sì dẹ́mi onítọ̀hún sí ẹni tí wọ́n ní intention láti pa gangan. ìbọn máa tà sí onítọ̀hún á lọ bá ẹlòmíì ló máa fara gbọ́ta tọ̀hún á sì fòṣánlẹ̀ á sì jọ́lọ́run nípè nítorí wípé ọ̀tọ̀ àwọn tó na ìbọn sí onítọ̀hún ẹni táwọn rò wípé ó ṣe àwọn àbí ẹni táwọn rò wípé ó ti tán fún nìyẹn àwọn fẹ́ dẹ̀mí ẹ̀ légbodò ṣùgbọ́n Ọlọ́run ọba mi tó lẹ̀mí ti ń gbà á
òun ló sọ wípé ọjọ́ ikú ẹni yìí ò tí ì pé ẹni tí ikú kàn tí ẹ̀dá ò mọ̀ tẹ́dá ò fẹ́ pa ọlọ́run ọba mi ó wá tọ́ka ìbọn sí onítọ̀hún pé kí ìbọn ó lọ bá a irú ẹni bẹ́ẹ̀ tí ìbọn wá ṣèṣì bà tó jẹ́ wípé kì í ṣòun ni wọ́n fẹ́ pa tí Yorùbá bá máa wí wọn á ní í ṣe ni onítọ̀hún ló fi ọjọ́ ọlọ́jọ́ lọ. ọ̀rọ̀ ikú kò sì wá kan wípé lágbájá dáa àbí tàmẹ̀dù òṣùwọ̀n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà míì àwọn èèyàn kan tá a rò wípé wọ́n burú jáì wọ́n ń da ayé láàmú nínú ayé ẹ̀mí wọn a máa gùn Ọlọ́run a máa dá ẹ̀mí wọn sí ju àwọn èèyàn tí wọ́n ń fi ara yílẹ̀ fún Ọlọ́run ọba lọ. kò sí ohun méjì Ọlọ́run ọba ẹ̀mí fi ń ṣọlá ni tí ọba máa ṣe bẹ́ẹ̀ ẹ̀dá ò ní mọ rírì Elédùmarè ọba. ẹ wò wọn bó ṣe ń wà àwọn kan sàgbà àwọn kan dirun ó sún mi. nítorí wípé ó sọ wípé ọ̀nà tòun kì í ṣe ọ̀nà tiwa. ìṣọmọ oníṣọ̀gùn ìdílé ìṣọ̀gùn ló máa ń dirun. ọba alára tí ń dára lé Elédùmarè ọba àyanu àrà tó bá sì wù ú ló ń fi àwa ẹ̀dá ẹ̀ tó dá sáyé dá. ìyẹn nílẹ̀ Yorùbá àwọn kan ṣe rọ́pò ẹ̀ àwọn kan fi yẹrí sétí. mo gbà á ládùúrà kọ́ba mímọ́ ọba ọlọ́jọ́ ìní kó má fi èmi àti ẹ̀yin dára tí ó pa àwa àti ẹbí wa lẹ́kún. ọkọ tó wá ìyá tàjú wọ́n bá jẹ́ wọ́n bá wọ̀ jẹ́ ìyẹn nílẹ̀ Yorùbá kí ló dé náà kí ló ṣẹlẹ̀. kò sí ọ̀rọ̀ pé à ń gbàdúrà ẹ̀mí gígùn kan nínú ọ̀rọ̀ kú ọba mímọ́ ló fi yé mi bẹ́ẹ̀ Elédùmarè ló jẹ́ ó yé mi dáàyè yẹn kò sí rẹ́mẹ́dì lórí ọ̀rọ̀ kú gbogbo ẹni tó bá ń gbàdúrà ẹ̀mí gígùn wọ́n kàn ń fi àkókò wọn ṣòfò ni ẹni a bá ti kọ ẹ̀mí gígùn mọ́ tàbí ṣùgbọ́n ò sí ẹ̀mí onítọ̀hún máa gùn lókè èèpẹ̀ bá a bá sì sọ wípé lágbájá yìí kò ní dàgbà púpọ̀ tí ó fi kúrò láyé onítọ̀hún ò ní dàgbà. ẹ̀sìn wò mọ́ ẹjọ́ Elédùmarè yóò dọ̀wọ́ kò ní wọ́n ajá àti kò ní bàrẹ́. tó bá sì jẹ́ wípé ọjọ́ orí òun ni Ọlọ́run ọba mi fi ń tu ọ̀rọ̀ ikú ni kò yẹ ká máa bímọ lẹ́nìí kọ́mọ òun ó sì mọ jáde láyé lónìí. nǹkan dára tiẹ̀ pé a kàn wò ó pé kọ́kàn wá yẹ ayé wò kọ́kàn yọjú wo ayé àwọn kan ń bẹ bí wọ́n ṣe yan tí wọ́n nù wá yọjú wo ayé kó o sì padà. àwọn kan ń bẹ àdéhùn tí wọ́n ṣe fún Ọlọ́run nígbà tí nǹkan bá bẹ̀rẹ̀ sí dùn fún wọn láyé lọ́lọ́jọ́ máa dé ìgbà tó bá kù díẹ̀ kí wọ́n kú ní nǹkan máa bẹ̀rẹ̀ sí ní dùn fún wọn torí àdéhùn tí wọ́n ṣe fún Elédùmarè ọba nìyẹn. ikú òdẹ kì í ṣọ̀rẹ́ ẹnìkankan láìpá ikú kì í bá ní ṣọ̀rẹ́ àìní pani kò sírú ọ̀rẹ́ tó wù kí ikú ọba èèyàn ṣe kò sí bó ṣe wù kéèyàn ó bẹ ikú tó bí ọlọ́jọ́ bá ti dé ikú ò mú èèyàn lọ dandan ni. tó bá jẹ́ wípé ikú ń bá ní ṣọ̀rẹ́ àìní pani àti wípé ká sọ wípé ikú gangan fún ara rẹ̀ ó ń bẹ̀rù Elédùmarè ọba tó ń rán níṣẹ́ torí wípé iṣẹ́ tí Ọlọ́run ọba mi ọba Tàálà ọba Jah Jehovah tó fi rán ikú sí àwọn ẹ̀dá òun ni ikú ń jẹ́ fún wa. òun làwọn àgbàlagbà ṣe ń sọ wípé ikú jàre ẹ̀dá. obìnrin ọmọ Yorùbá ẹ wò wọn bó ṣe ń lò gbà àwọn kan sáàkì wọn tó ń wọṣọ wọn ń wọṣọ ìwọ̀kiwọ̀ aṣọ èṣù bẹ́ẹ̀. ẹ bá mi kí Táyé Lolú èjì rẹ ará ìṣokùn òyìnlá kí ọba ọmọ ní ìṣe ajífòlùkì bóyá kí n bá ọrin lé fèmí kí n padà sẹ́yìn èjì rẹ àfíjú ọmọ tí ń gba ìkúnni màmá tán ó fẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀ kẹsẹ̀ sí i. Àyìndé kò ní ní àwọn máa ń kọ́ pé bí ẹni dáadáa Àyìndé jẹrinjẹrin. Aláwùrá bí ọba. gbọ́ ohun tó nílùú yẹn sọ ó ní orí asú ní ṣe bílẹ̀ ń pòṣìkà tí bílẹ̀ ń gbé òṣìkà
bí ògbé olóòótọ́ oore asúni ṣe. mo ní ikú kì í bá ní ṣọ̀rẹ́ àìní pani. torí wípé iṣẹ́ tí Elédùmarè ọba tó dá wa tó rán ikú sí wa òun ni ikú ń jẹ́ fún wa. òun ni Yorùbá fi ń sọ wípé ikú jàre ẹ̀dá. torí pé ikú gangan fún ara rẹ̀ kò láṣẹ lọ́wọ́ ara rẹ̀ láti pa ẹni tí Ọlọ́run ò ní kó pa. onísábàbí lásán òun ni ikú jẹ́. ẹni arán ni wọ́n sì lẹ́ni ó rán ni níṣẹ́ là á bẹ̀rù àì bẹ̀rù ẹni tá a jẹ́ fún. tó bá jẹ́ wípé ikú ń bẹ̀rù ẹni tó fẹ́ jíṣẹ́ fún ni àbí bí ẹ̀dá kankan ṣe kàǹkà tí wọ́n tóbi tó pàápàá jùlọ tí wọ́n tún pọ̀ lọ́wọ́ Ọlọ́run. torí àwọn ẹ̀dá kan wà wọ́n pọ̀ lọ́wọ́ adẹ́dà ṣẹ̀dá. ikú ìbá ti má pa Jésù Kristi Olúwa wa. ká ní ikú máa bẹ̀rù àwọn èèyàn tí wọ́n rán sí ni tí kìí ṣe pé ẹ̀rù Ọlọ́run ọba tó rán níṣẹ́ gan ni ikú máa ń bà. ikú ìbá ti pa oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. ikú máa ń bẹ̀rù ẹni tí wọ́n rán sí ni tí kìí ṣe wípé ẹ̀rù ọba tó rán ikú níṣẹ́ sí ẹ̀dá gangan òun ni ikú ń bà. ikú ìbá ti máa pa àwọn àyànfẹ́ Ọlọ́run tí ikú ti pa. ikú tí ò dárí ikú jẹ àwọn tó jẹ́ àyànfẹ́ Ọlọ́run ọba tó rán níṣẹ́ gangan. So who are those of us that are not even àyànfẹ́? Ikú ò ní dáríjì ẹnikẹ́ni. Torí ẹni tí Ọlọ́run ọba mi bá ti fi iṣẹ́ rán ikú pé kíkú ó pa, dandan ni kíkú ó pa. Ọjọ́ orí ò sì ní ṣe. Kò yẹ kí ọ̀rọ̀ ikú kó máa ṣe ẹ̀dá ní kàyéfì nínú ayé mọ́. Torí kò tuntun wípé a ti kọ sílẹ̀ fún ẹ̀dá kọ̀ọ̀kan láti kú lẹ́ẹ̀kan. Lẹ́yìn ikú ìdájọ́ sì ni. Gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá tó ń ṣẹ̀mí lókè èèpẹ̀ ló máa tọ́ ikú wò. Aṣọ ikú gbogbo wa la jẹ́ gbogbo wa la jọ ń wọ̀ ọ́ sọ́rùn kiri. Ǹjọ́ tó bá dé tó bá ti fẹ́ bọ́ nǹkan rẹ̀ lọ́rùn wa. Kódà kò ní give excuse. Kò sí ní sùúrù mọ́ ná nínú ọ̀rọ̀ rẹ̀. Àlejò tí ń mú nílé lọ ni. Alimuntu liganko wa. Bẹ́ẹ̀ làwọn Mùsùlùmí ṣe wí o. Gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ṣe sọ fún wa lójú òpó ẹ̀sìn Ìsìláàmù. Wọ́n ní ijọ́ tí ikú àsàrá ìlú tó wọlé bá oníṣẹ́ ńlá tó fẹ́ gbẹ̀mí oníṣẹ́ ńlá. Nígbà tí ikú fún ara rẹ̀ wọlé tọ̀ oníṣẹ́ ńlá fún ara rẹ̀ gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ọ̀rẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí kòríkòsùn Ọlọ́run. Ó ti mọ̀ wípé ọlọ́jọ́ ti dé, ó ti mọ̀ pé àsìkò ti tó. Ikú wá wọlé tọ̀ oníṣẹ́ ńlá, ẹ̀rù oníṣẹ́ ńlá wá bà á. Ẹ̀rù òjíṣẹ́ Olúwa bá ikú fún ara rẹ̀. Ó wá béèrè lọ́wọ́ oníṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Ó ní oníṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìwọ náà ti mọ̀ àsìkò ti tó mo sì fẹ́ wá gbẹ̀mí rẹ ni. Àmọ́ tí ò bá tí ì tẹ́ ọ lọ́rùn tó bá jẹ́ wípé kò tí ì wù ọ́ sọ fún mi yọ̀ǹda mi jẹ́ kí n máa lọ.
Ibí yìí láti mọ̀ wípé àyànfẹ́ Ọlọ́run ẹni tó bá jẹ́ àyànfẹ́ Ọlọ́run ní tòótọ́ tó sì dọ́lọ́run mọ̀ tínú tẹ̀yìn. Wọn ò ní mọ̀ gbàdúrà kankan torí selfish interest tiwọn kí wọ́n wá máa fi dí iṣẹ́ Elédùmarè ọba lọ́wọ́. Oníṣẹ́ ńlá wá wò ó báyìí wípé àtọ̀hún bá sọ wípé òun ò tí ì ṣetán. Òun fẹ́ change decision Elédùmarè ọba nìyẹn. Fúnra oníṣẹ́ ńlá fúnra rẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Òun fúnra ẹ̀ ló wá pe Àsàráìlù padà. Ó ní wá mọ́ lọ. Ìwọ kọ́ ló wá dá iṣẹ́ jẹ́. Arán ọ̀nì. Fúnra oníṣẹ́ ńlá ó sì yọ̀ǹda ẹ̀mí rẹ̀ fún Àsàráìlù pé kó pa òun. Torí wípé òun mọ̀ wípé kì í ṣe iṣẹ́ ọwọ́ ara rẹ̀ ló fẹ́ jẹ́. Ọlọ́run ọba tó ní òun, ọ̀rẹ́ òun, àyànfẹ́ òun, ẹni táwọn jọ jẹ́ kòríkòsùn. Òun ló rán wá wípé kó wá pa òun. Oníṣẹ́ ńlá wá sọ fún ikú fún ara rẹ̀. Ó ní ẹni tó rán ni níṣẹ́ là á bẹ̀rù, àì bẹ̀rù ẹni àjẹ́ fún. Ó wá fún ara rẹ̀ sọ fún ikú pé òun ti ṣetán kíkú gbẹ̀mí òun. Ikú fún ara ẹ̀ gba permission lọ́wọ́ oníṣẹ́ ńlá. Ṣé ẹ mọ̀ ká ní èèyàn tí ò dọ́lọ́hun mọ̀? Òun ni Àsàráìlù tì síwájú tó fún ní privilege yìí. Pàápàá jùlọ àwọn ẹ̀dá tá a ṣẹ́kù láyé ní ìsìn. Tó jẹ́ wípé bó ṣe máa ń ṣe wá bíi ká máa gbáyé lọ kánrin kése ni. Ohun tó dáa nìkan làwa máa retí kọ́lọ́run máa ṣe fún wa. A máa sọ wípé àtó àdánwò Ọlọ́run gbà. Ṣùgbọ́n àtó oore oríṣiríṣi tọ́lọ́run bá ń ṣe àtó eléyìí gbà. A fẹ́ kọ́lọ́run máa dán wa wò, a sì fẹ́ máa gbọ́ rẹ́. Àtó ọrẹ mílíọ̀nù gbà. Àtó ọrọ̀ tó tó kí gbogbo orílẹ̀-èdè kan máa ná. Àtó ó gbà káwa máa dáná láwa nìkan. Ṣùgbọ́n àtó aburú Ọlọ́run ọba mi gbà. Kò yẹ kó rí báwọn. Who are you tó máa gborí Ọlọ́run tó ní fẹ́ gbàdánwò? Orí wípé tibitire la dá ilé ayé. Ká ní àwọn ẹ̀dá tá a ṣẹ́kù láyé yìí ní ikú fún ní privilege yẹn tó kàn tì síwájú pé àyànfẹ́ Ọlọ́run tó bá ti ṣetán tó fẹ́ kú jẹ́ kí n máa lọ nígbà tó bá wù ọ́ kó o sì pè mí kí n wá pa ọ́. Kódà ẹlòmíín lè sọ fún ikú níjọ́ náà pé wò ó tó jẹ́ kó tó 200,000 years kó o tó tiẹ̀ gbèrò wípé ọ̀ ń bọ̀ wá pa mí. Bẹ́lòmíín kódà bí ẹ̀dá bá lo 100,000 years nínú ayé kì í tú ẹ̀dá. Ẹ bá rí ẹ̀dá kan tó bá ń tọrọ kú fún ara rẹ̀, ìṣòro ló jẹ́ kó máa tọrọ kú. Wàhálà àti àìsàn hílàhílo ayé ló jẹ́ kó máa tọrọ ikú. Èèyàn tó bá ń gbádùn ayé tí ayé bá rọ̀ lọ́rùn bíi kí wọ́n mọ̀ gbáyé lọ kánrin kése ni. Wọ́n ní lójú ewúrẹ́ lójú àgùntàn bíi kí gbogbo ilẹ̀ ó dè é rí, lójú alámọ̀ tó mọ ìkòkò bíi kí gbogbo ilẹ̀ kó di amọ̀ ni. Gbogbo nǹkan lẹ̀dá Ádámọ̀ la máa ń fi ọ̀kánjúà ṣe nínú ayé. Bárúgbó ẹlòmíín bá kú at age of 100 wọ́n á tún máa sunkún. Ẹni tọ́mọ rẹ̀ fò ṣánlẹ̀ tó kú at age of 20 ńkọ́. Kélékélé yìí wọ́n mọ̀ sun ẹ̀jẹ̀ ni. Mo mọ̀ wípé àwọn èèyàn tí ọ̀dọ́ lọ́hùn mọ̀ tó bá ń gbọ́ ètò yìí àti mẹ́sẹ̀gì yìí lórí ètò yìí lónìí, wọ́n á máa sọ wípé ọ̀dájú lẹni tí ń ṣètò yìí. Ẹlòmíì àwa máa sọ wá máa bẹ lọ́hùn pé kọ́lọ́hùn ó tiẹ̀ fi kú dán ọ̀tá rẹ̀ wò láì ṣe mí. Kọ́tà òun ó lè mọ bí kú ṣe ń rí lára.
bí n ò bá kú lógún ọdún bàbá ẹnìkan ò ní gbé mi sí o. bó òòṣà òkè bá sì sọ wípé ó yá lọ́la bàbá ńlá bàbá mi kan ò lè dá ikú lọ́wọ́ kọ́ o. kò yẹ kí ọ̀rọ̀ ikú kó máa ṣe ẹ̀dá ní kàyéfì mọ́ nítorí pé a kì í dìbò rọrùn ẹni ikú bá pa ní lọ. tí kì í bá ṣe wípé ojú ayé là ń fi ọ̀rọ̀ ká máa sunkún ọ̀fọ̀ ṣe. ó ti certain gbogbo wa pátápátá la mọ̀ wípé ẹ̀dá kọ̀ọ̀kan la jẹ ikú ní ìwọ̀sọ́rùn. gbogbo wa la máa kú, gbogbo wa la máa filẹ̀ ṣaṣọbora. òjijì sì ni ọ̀rọ̀ ikú jẹ́, ikú kì í dájọ́ fẹ́nìkan kó tó pani. ẹni a rí láàrin wákàtí kan sígbà tá a wà yìí wọ́n lè wá túfọ̀ onítọ̀hún fúnni, kò jẹ́ tuntun mọ́. dandan sì ni kí ikú ó mú nǹkan kan dání gẹ́gẹ́ bí sábàbí. nígbà tó ti wá jẹ́ wípé òjijì ni ọ̀rọ̀ kú yìí, kò yẹ kí ikú ọmọ ṣe wá ní kàyéfì. mo kí yín káàbọ̀ sórí ètò yìí, alàgbà Benjamin Olúyẹbá Olúwatósìn, ẹ káàbọ̀ sórí ètò yìí. wọ́n ní àṣírí Ọlọ́run. kó lè bá àyè wa wípé kò sí ẹ̀dá kan nínú ayé, ẹ̀dá alààyè kan tó lè yẹ ọ̀rọ̀ ikú, tó lè yẹ ọjọ́ ikú ẹ̀dá kankan. tá a bá ti kọ sílẹ̀ fún ẹ̀dá kan láti kú ńjọ́ báyìí, déètì báyìí, wákàtí báyìí, ìṣẹ́jú báyìí, kò sí ẹ̀dá kan nínú ayé tó lè yẹ ọjọ́ náà. ẹgbẹgbẹ̀rún àdúrà kan àbí káwá pẹran rúbọ, pẹran ṣètùtù kan ò sì lè dá a dúró. mo kí yín káàbọ̀ sórí ètò yìí, evangelist Ayọ̀mídé Ògosẹ̀lẹ̀, evangelist Ayọ̀mídé Ògosẹ̀lẹ̀, ẹ káàbọ̀ sórí ètò yìí. wọ́n ní my name is Prophet Dr. Ayọ̀mídé Ògosẹ̀lẹ̀, ẹ káàbọ̀ sórí ètò yìí. wọ́n ní ògo ni fún Olúwa sà, hallelujah. Evangelist Ayọ̀mídé Ògosẹ̀lẹ̀, ẹ káàbọ̀ sórí ètò yìí sà. ohun tí mo fẹ́ fàyọ lórí ètò yìí òun náà ni wípé kò sí ẹ̀dá kankan tó lè yẹ ọjọ́ ikú o. tá a bá ní parọ́ tanra wa jẹ, tá a bá ní tanra wa, tá a bá ní dìsíìfù ara wa, ẹyẹ jẹ́ a máa ní lọ́kàn wípé lámọrin kan fi ọjọ́ ọlọ́jọ́ lọ, àbí tàmẹ̀dù kan òun kọ́ ló yẹ kó kú, ọ̀tọ̀ lẹ́ni tó yẹ kó kú, tàmẹ̀dù gba kú oníkúkú. àì dìbò rọrùn, ẹni tí ikú bá pa òun ní lọ. ọ̀rọ̀
tẹ́ mọ̀ kí kẹ́ dá sí. Ọba tó ń dájọ́ abẹ́yí gbẹ̀rán. Ló máa dájọ́ fún tèmi tìyẹ́. Tó bá dára. Tó bá dára. Ẹ̀yin ènìyàn ayé lẹ́bà ní kíyèsí. màá fi eléyìí lọ sí inú ìtàn kan. Alàgbà Benjamin Olúyẹbá Olúwatósìn wọ́n ní ẹ kú ètò, Ọlọ́run á máa fi ọgbọ́n kún ọgbọ́n yín, àmín àṣẹ Ìdùmarè. Ẹ ṣeun, mo dúpẹ́ sà. Ẹ ṣí ẹ prógámù yìí, ẹ pín ká, ẹ tàn kálẹ̀. Ìtàn tí màá sọ tí mo rí gbọ́ lẹ́nu bàbá mi. Bàbá mi ló sọ fún bàbá mi ló sọ fún mi. Láyé ìjọ́un nígbà tójú ń bẹ lórúnkún. Gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tá a ní wípé láyé ìgbà kan àwọn èèyàn kan Ọlọ́run dá wọn a máa láǹfààní àti rí àwọn màláìka Ọlọ́run sójú, wọn a sì máa bá wọn fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Lọ́jọ́ tá a wí yìí, ní ìgbà náà, wọ́n ní ikú ó máa ń gbé fáìlì àwọn èèyàn tó wà nínú list ẹ̀, ó máa ń gbé e káàkiri ní. Ẹni tí ikú bá fẹ́ pa, ikú á lọ bá onítọ̀hún lálejò. Nígbà tó di ọjọ́ yìí, ikú bá gbéra. Ó lọ bá bàbá olówó yìí tó jẹ́ wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ lòun àti ikú. Ó lọ bá a lálejò. Ní kété tí bàbá olówó yìí tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ikú torí ikú ọ̀rẹ́ rẹ̀ tó wá bá a lálejò, ó sì mọ̀ wípé ikú kìí déédéé bá èèyàn kan lálejò lásán, àfi ẹni tí ikú bá fẹ́ pa. Ló bá ṣe pẹ́pẹ́ fúrú, ó sáré kàn sí wọn lẹ́yìnkùlé, ó kàn sáwọn obìnrin rẹ̀, ó ní kí wọ́n gúnyán lódẹ́lódẹ́, kí wọ́n ṣe ọbẹ̀ ẹ̀fọ́, kí wọ́n yí ẹran ọ̀gbẹ́ láta. Wọ́n gúnyán lódẹ́lódẹ́, wọ́n ro ẹ̀fọ́ ẹlẹ́mìí méje, wọ́n yí i mọ́ àwọn edé àti ẹran ọ̀gbẹ́. Ó kí ikú káàbọ̀, ó ṣe é pẹ̀lẹ́, ó ní ọ̀rẹ́ mi, eléyìí tí mo rí ọ, àlejò pàtàkì mà ni mo gbà lónìí. Ó wá ní kí àwọn ìyàwó òun kí wọ́n bóun ṣe ikú lálejò. Wọ́n gbé iyán tó fẹ́lẹ́ bí etí pẹ̀lú ẹ̀fọ́ ẹlẹ́mìí méje tí wọ́n yí mẹ́ran ọ̀gbẹ́. Wọ́n gbé e síwájú ikú. Wọ́n wá fi ẹmu ògidì, wọ́n fi tì í nídìí. Nígbà tí ikú tó máa gbádùn iyán tán, àtọbẹ̀ ẹ̀fọ́ pẹ̀lú ẹran ọ̀gbẹ́ tó fi ẹmu ògidì lé, ikú bá ní kóhùn ó nàyìn díẹ̀. Lórun bá gbé ikú lọ nígbà tí ẹmu ògidì tó ti bọ́ sára. Orun bá gbé ikú lọ. Bàbá olówó yìí tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ kú, ó bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́, ó gbé fáìlì tí ikú ń gbé kiri, tí líìsì orúkọ àwọn èèyàn tí ikú bá kàn tí ikú bá fẹ́ pa tó wà nínú ẹ̀. Ó bá yẹ̀ ẹ́ wò. Nígbà tí bàbá yìí máa ṣí fáìlì ikú, orúkọ ẹ̀ lórí ní nọ́mbà 1. Ó bá fọwọ́ gbárí mú pé òun mà ní ikú kàn tí ikú fẹ́ pa kẹ́. Bàbá yìí tó dẹ̀ sì ń gbádùn ayé lọ́wọ́, tó ń gbádùn owó, ó lóun ò tí ì jayé débì kan. Àsìkò yìí ikú òun ọmọ dákẹ́. Ó bá wò ó pé kí lòun lè ṣe. Ó sì mọ̀ wípé ẹni tí ikú bá fẹ́ pa òun ni orúkọ ẹ̀ máa ń wà ní nọ́mbà 1 nínú líìsì ikú. Torí wọléwọ̀de lòun àti ikú.
òun àti ikú jọ máa ń sọ̀rọ̀ pọ̀ dáadáa. ẹ má gbàgbé mo sọ lẹ́ẹ̀kan mo ní ikú ò ní bánisọ̀rẹ́ àìní pani. àti wípé ẹni tọ́jọ́ ikú rẹ̀ bá ti pé kò sí ọgbọ́n kan àbí àlùmọ̀kọ́rọ́ yìí tá a lè dá sọ̀rọ̀ onítọ̀hún ikú ọ̀padà pa ni o. bàbá yìí bá dọ́gba àlùmọ̀kọ́rọ́ yìí ó mú orúkọ rẹ̀ nínú líìsì ó lọ fi sí ìsàlẹ̀ pátápátá ó lọ fi sí last number nínú fáìlì ikú nínú líìsì ikú. bàbá yìí ó mú orúkọ rẹ̀ ó lọ fi sí last number nínú líìsì ikú. ó wá gbé orúkọ èèyàn tó wà ní last number tẹ́lẹ̀ ó lọ fi sí number 1. ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó gbé fáìlì ikú padà síbi tí ó ti gbé e. nígbà tí ikú máa sùn tó máa tají ikú fúnra ẹ̀ wá wò báyìí pé ó mà ṣe o. tó yẹ kéèyàn ó wá nawọ́ sí ni kéèyàn ó ká wá nasẹ̀ sónítọ̀hún padà báyìí. kò yẹ kóhùn ó jẹun arákùnrin yìí kóhùn ó jẹun rẹ̀ gbé yìí. ikú fúnra rẹ̀ wá wò wípé ẹni tóun wá bá lálejò tó ṣeun lálejò tó báyìí tó kẹ́hùn tó fóúnjẹ pàtàkì ṣeun lálejò pàtàkì tó báyìí. ó wá yẹ kóhùn ó tún kiri ẹni bẹ́ẹ̀ mọ́lẹ̀ kóhùn ó tún gbẹ̀mí ẹ̀. èèyàn ò sì ní nawọ́ sí ni ká nasẹ̀ sí kẹ̀. ikú wá wò wípé àfi kóhùn ó dáríjì ẹni yìí kóhùn ó dáríjì ọ̀rẹ́ òun yìí kóhùn ó mọ̀ ti pa. ikú wá fúnra rẹ̀ ṣàlàyé fún un wípé ọ̀rẹ́ mi mo fẹ́ wá pa ọ́ tẹ́lẹ̀ ni o. àmọ́ pẹ̀lú oore tó ṣe mí yìí àlejò pàtàkì tó ṣe mí yìí kò yẹ kí n jẹ ọ́ gbé. fún ìtọ́ wa ṣe yìí òun wá dáríjì ọ́ òun ò ní pa ọ́ mọ́. torí orúkọ rẹ̀ ní bẹ ní number 1. ẹni tí orúkọ rẹ̀ bá sì wà ní number 1 òun lòun máa ń pa. ikú wá sọ fún un pé àmọ́ torí ohun tó ṣe fóun lónìí látòní lọ òun ò ní pa ẹni tó wà ní number 1 mọ́. ẹni tí orúkọ rẹ̀ bá wà ní last number last list òun lòun máa bẹ̀rẹ̀ sí ní pa. so therefore ẹni tórúkọ rẹ̀ wà ní nọ́mbà tó gbẹ̀yìn pátápátá òun lòun máa lọ pa dípò rẹ̀ báyìí. àbẹ́ ìrọ́rọ̀ ọlọ́run ọba mi. nígbà tí ikú máa ṣí list wò orúkọ arákùnrin yìí ló tún bá ní nọ́mbà tó last. ikú wa ní tọ̀ a jẹ́ wípé kò sí rẹ́mẹ́dì lọ́rọ̀ rẹ ni ìwọ gan-an ni kú kàn dandan ni kí n sì pa ọ́. bó o lórúkọ rẹ ṣe ń dé nọ́mbà pátápátá orúkọ rẹ ló wà ní nọ́mbà 1 tẹ́lẹ̀. ọkùnrin yìí wá fọwọ́ gbárí mú kò lè sí rẹ́mẹ́dì fún un torí wípé òun ni ikú kàn. mo sọ ìtàn yìí láti lè fìdí ọ̀rọ̀ mi múlẹ̀ ká lè bá a mọ̀ wípé kò sí àtúnṣe lọ́rọ̀ ẹni tí kú bá fẹ́ pa. níyìí ni màá ti dánu dúró oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo àwa tá a jọ parapọ̀ tá a jọ jẹ́ lónìí mo kí yín àkó àìbínú o. tọjọ́ mẹ́jọ ó tún jiná láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba. èmi ni wọ́n máa wá ẹ̀yin ni wọ́n máa bá nífẹ̀ẹ́ nìkan kan ṣàwátì láṣẹ lọ́wọ́ Elédùmarè. ọmọọba Olúfẹ́mi Ìdòwú Adélékè ló kọ mi Ọ̀rọ̀fẹ́mi làwọn èèyàn ń pè mí áńgẹ́lì láàrin kìrìsìtẹ́nì màláìkà láàrin mùsùlùmí ọ̀pẹ̀lẹ̀ láwùjọ àwọn olúwo ògbógbó sẹ̀gẹ̀sẹ̀gẹ̀ aishif bọ́ba nowhere of Yorùbá land. títí ọjọ́ mẹ́jọ tá a tún fire pàdé lórí àkọ́tún ètò Láyọ̀láwá Extra lórí ìkànnì yìí náà ní Láyọ̀láwá online radio. ẹ̀yin ò ní kú èmi ò ní kú o kí gbogbo wa jọ lájọṣepọ̀ kájọ láṣẹ pẹ́pẹ́pẹ́ o. lórí Facebook ẹ lọ láìkí péèjì wa Ọ̀rọ̀fẹ́mi TV show ẹ lọ sórí Facebook bákan náà ẹ lọ láìkí ẹ fọ́lọ̀ Láyọ̀láwá online radio
lórí Facebook tẹ́ ẹ bá dórí Instagram ẹ lọ follow Instagram page mi ń bẹ̀ Ọ̀rọ̀fẹ́mi TV show. Tẹ́ ẹ bá dórí Twitter ẹ follow at Ọ̀rọ̀fẹ́mi lórí Twitter at official Ọ̀rọ̀fẹ́mi lórí Twitter. Ẹ lọ sórí YouTube ẹ lọ follow Nílẹ̀ Oòduà TV lórí YouTube. Ojú ò ní tì yín, iná ò ní tánwó yín. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń tẹ̀lé wa, tẹ́ ń wò wá, owó yín lẹ̀ ń ná, data yín lẹ̀ ń lò. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi. Àwa ò ní sọ wípé ibi tẹ́ ẹ ti mú owó tẹ́ ń ná ẹ ní mọ̀bẹ̀, ẹ máa mọ̀bẹ̀ nígbà tójú yín ò fọ́. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń débẹ̀, ẹ mọ̀ rí mú pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Elédùmarè ọba ìyanu. Alàgbà Ajé kì í gbé Elijah Àlùyọ dynamic singer Àlùyọ 1010. Ẹ káàbọ̀ sórí ètò yìí, wọ́n ní ẹ kú ètò, Ọlọ́run ló ń tò ó. Olú ọmọ tìlù tó rin wá níléeṣẹ́ Láyọ̀láwá online radio nìyẹn. Ẹ kú palẹ̀mọ́ ti launching, ẹ kú palẹ̀mọ́ ti launching. Evangelist Janet Ajé yìí gbé ọmọ ìgbàlà Màmá Jeffrey ọjọ́ máa kò láyọ̀ láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba ìyanu. Ó dẹ̀ ti ṣeé ṣe, ó ti ṣeé ṣe pẹ̀lú àṣẹ Èdùmarè. A kú palẹ̀mọ́ ọjọ́ náà máa bá ọ láyọ̀. Ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn 25th month of April. Ọjọ́ náà ní ayẹyẹ ìkójáde ọmọ tuntun ló máa wáyé. Ìyẹn album ti Evangelist Janet Ajé yìí gbé ọmọ ìgbàlà Màmá Jeffrey ìyẹn 25th of April nínú ọdún 2020 òun náà ni ayẹyẹ ìkójáde new album ló máa wáyé ti Evangelist Janet ọmọ ìgbàlà Janet Ajé kìí gbé ọmọ ìgbàlà Màmá Jeffrey ló máa wáyé. Bí ẹ ṣe jẹ́ nìyẹn, ẹ jẹ́ kí n máa dágbére báyìí lórí ètò yìí. Tẹ́ ẹ bá fẹ́ pè mí fún MC adarí ètò tó múná tó dáńtọ́ tó ta lẹ́nu, adarí ayẹyẹ tó stand out MC, stand up comedian. Àbẹ́ ẹ fẹ́ pè mí fún birthday shout out, ẹ fẹ́ pè mí fún ewì oríkì, ẹ fẹ́ kí n kì yín lọ́nà àrà fún ọjọ́ ìbí tiyín, ẹ fẹ́ fi celebrate ayẹyẹ ọjọ́ ìbí tiyín, orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí WhatsApp tẹ́lẹ̀ ti bá mi sọ̀rọ̀. Òun náà ni 08029875876. Nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí strictly business ni o. Òun náà ni 08029875876. Nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí láti bá mi sọ̀rọ̀ nìyẹn. Oyin ṣe tán, oyin ṣí lọ láfárá. Àfòmọ́ ṣe tán, ó ń ṣí kúrò lọ́rùn ọ̀pẹ. Ọmọọba Olúfẹ́mi Ìdòwú Adélékè mo ṣe tán lónìí lórí ètò. Mo fẹ́ rèlú Ọ̀yọ́ kí n lọ lè mú kọ yangan torí pé ará Ọ̀yọ́ mú kọ ni mí. Ìbà ọgọ́rọ̀ mù kárí ọlá tó fi mọ́yọ̀ wù mí gbé. Ọ̀yọ́ ńlọ́dún ni bàbá òrìlé mọ́. Ìlà tìrì ní láìkó ìkàn tìrì ìkàn wẹ̀wù ẹ̀jẹ̀. Ẹ̀bì tí tìrì ẹ̀bì tí peku ìwọ̀ tìrì ó pẹja. Ìkàn tìrì wo lóko lójú. Òkè ni kó tìrì kó má wò ó. Báwọn màjèṣín bá ń báwọn àgbàlagbà jẹun lójúde Ọ̀yọ́ títìrì báyìí náà ni wọn yóò máa tìrì. Màá lé mi lọ máa lọ́tí léfìbọ̀ tí kúre ọmọ alẹ́ran léfe egun tọrọ. Bẹ́ẹ̀ ni màá máa sọ wípé èmi lọmọ onílù kan ìlù kan, ìlù tẹ́rù ò gbọ́dọ̀ jó, ọlọ́mọ ní ijó nílé bàbá tó bí mi lọ́mọ. Yá ilé bàbá mi yá lọ́yọ̀ọ́ Aláàfin Òjó Pàṣíkẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà, ìlú ọba Thomas Arọ́lágbadé Àtàndá Aláàfin Ìlúgbó, ìlú kábíyèsí ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí kẹta Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé kábíyèsí o. Ire o, ire o, ire o, ire ni tèmi tẹ̀yin lọ́jọ́ gbogbo. Clap, I want singing, Mr. Pedro, Master Pedro.